Ṣé wàá pa? Níbo ló ń lọ? Bẹ́sẹ̀ lọ treat patient. Àti Fíkáyọ̀ mi kọ́. Torí ẹ̀ mo ṣe bọ́ta, mo ìfẹ́ wá bá ẹ ní flat ọ̀dọ̀ yín ni náà. Ó strong. Àti Fíkáyọ̀ mi tí mo ṣe rí lánàá. Mi ì lè máa parọ́ fún iná. In fact, ara ẹ̀ gbóná tilẹ̀ fi mọ́ láàárọ̀ yìí. Èmi ti ẹ̀rọ bí nǹkan tí mo lè lo paracetamol fún pé ara ẹ̀ máa wà okay. But mo lo paracetamol náà still yet, ara yẹn ṣì ń gbóná náà. Mo ní kí wọ́n bẹ bẹ́yà wà lè bá mi yọjú sí. Bí mo ṣe wà báyìí, mo kánjú mo fẹ́ lọ treat patient. Tí bá dẹ̀ ti kúrò ń bẹ̀, mo lọ bí iṣẹ́ mi ni mo wà ní duty bá mi ṣe wà yìí. Ẹ má worry, ẹ ṣì bá mi wá nǹkan lò fún ọ lọ́sẹ̀ tí bá ti dé láàárọ̀ ọ̀la, màá àtẹ̀sí. Ó lè bá mi dó yọjú sí rárá. Even though concept time tí mo dá patient ẹ̀ báyìí, ó ti kọjá mo ti pẹ́. Ẹ má bẹ̀rẹ̀ tí bá ti dé láàárọ̀ ọ̀la, ẹ máa kọ́kọ́ wọ́n òkè tó lọ́wọ́. Kò sí wàhálà, kò sí problem àrán. Ó ṣé o. Thank you. Àti Fíkáyọ̀ mi tẹ̀lé. Sister, no, you will reach your sickness in Fíkáyọ̀. I'm going to ṣe test fún mi. Because a lè máa fi oògùn ìtẹ̀kùn orí lápàlápà. Tí bá ní kí lọ kó bùn wá ní ìsìn ní pé kọ́ lu oògùn. Tí bá ní kí lọ kó bùn wá fún mi. Tí bá sọ pé malaria ló ń ṣe wọn, ó lè jẹ́ malaria and typhoid. So màá ní láti ṣe test fún wọn. Aunty, my dear, ṣé bí ìlú ló máa ná wa bí? Ìyẹn tí wọ́n fẹ́ ṣe test nísìnyí is 10,000 naira. 10,000 naira. 10,000. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa wọ̀nyí. Mo ti understand bí things in situation yìí ṣe rí báyìí. So, èlò lẹni lọ́wọ́ báyìí so that ìwọ̀n mi lè mọ èyí tí màá fi kù. So later táyọ̀ bá dẹ̀ ti jẹ́ máa dá padà fún mi. Mo ní bí 3,000 naira. Bí 3,000 kọ́. Ẹ má wọ̀rí ẹ kó wá. Ìyẹn náà kì í ṣe ìbẹ́sìn. Ẹ kó wá. Wọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ ní bóyá tí o bá ti lọ tí mo bá ṣe máa pọ̀ dáa máa wá bẹ nínú flat tọ̀dọ̀ yín lẹ́yìn bẹ̀. Ọ̀wọ́ ilé ò máa kí n ṣe ká lọ kábọ̀ ká tètè bẹ̀rẹ̀ sí treat ẹni ẹrí bí ààrẹ ṣe kò lè pẹ́ ẹ ṣọ́ mà. Nísinsìnyí kò ní pẹ́ màá kówó yẹn wá sí. Mo máa expect. All right, tó ṣe mẹ́ta. Okay ma. Ẹ má pẹ̀lẹ́ tó wá fún mi. Kò lè pẹ́ ṣé wàhálà. Pẹ̀lẹ́. Lọ. Gbogbo 3,000 gan ni mo kọ́. Ṣé kí n má dàrá mi láàmú kí wọ́n fi wọlé kó máa ká ṣíé bí adìyẹ tó jò pa wá ìlú dà. Wọ́n máa bú àbí ṣe máa wówó náà ní àbí 3,000 10,000 hospital diagnose malaria typhoid yé. Ojúmọ́ ire ni o, ojúmọ́ ire ni ilẹ̀ tó mọ́ wà lé ní o, ojúmọ́ ire ni ọ̀nà sí ọ̀nà là, ojúmọ́ ire ni pààrà pápá. Ẹ wo àwọn ọmọ yìí wọ́n ti wá jí omi pọn lẹ́yìn ara tá a sọ̀rọ̀ o ànílùú yìí bóyá bí ìlú yìí bá máa da àwa náà láàjì ò da bí ìlú yìí ọba tún ní da àwa láàjì ò ní da pé mo kàn sí omi àwọn ọmọ yìí ti dé wọ́n ti jí omi pọn
omi ni wọn ti tán yìí omi ni wọn ò ti tán yìí o kọ́lọ̀ kọ́ sànú ẹ pẹ̀lẹ́ o. wọ́n ti wá nínú pálọ̀ mi rí yín. ọwọ́ mi nínú pálọ̀ ṣé pálọ̀ wa jẹ́ stadium tó fẹ̀ gan pálọ̀ wa jẹ́ stadium tó fẹ̀ gan abájọ́ sùkọ́. mi ìmọ̀ ìgbà tẹ́ ẹ jọ́yìn bọ́ọ̀lù gbígbà bá wá yín lọ stadium but ẹ̀ ṣáà ń gbá bọ́ọ̀lù ó ti wọnú. wóbí ní gbọ́dọ̀ para o orí mi gbà mo jí tí mo gbàgbà tí mo ń bọ̀ nídìí ìdí omi ń tàn bí ó ti mọ̀ pé gbogbo àwọn ọmọ tí wọ́n lọ skul gbogbo wọn jì wọ́n wà pọn mi tí mo ń kọ́ ni ojúmọ́ ire ni o ojúmọ́ àbí ọgbọ̀. ẹ wo dọ́dì ẹ wo jàre kì í sọ̀rọ̀ ẹjọ́ gbogbo eléyìí tí mo ń sọ yìí ó ń sọ̀rọ̀ ẹjọ́ àbúrò mi ẹ̀yin náà ṣàrí látànà ó sùn mọ́jú tílẹ̀ fi mọ́ ara ẹ̀ gbóná gan tílẹ̀ fi mọ́ ẹ wò lóru ẹ̀rù bà mí ọlọ́run ní ọmọ yóò ní jáṣe lóru mọ́jú ẹ fún mi lówó kí n pin náà ṣé mo pin náà sì ti wá wò wọ́n ní ká mọ́ wá ká fi ro oògùn ẹ fún mi lówó kí n ro oògùn. sórí ìwo bí ẹni tí ẹ fẹ́ sọ lẹ́nu òun lẹ̀ ń wá ká tó wá sọ mí lẹ́nu èmi gan sọ yín lẹ́sẹ̀ ẹ sọ yín ní gbogbo ara ẹ dákun kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà kí ni tó ṣẹlẹ̀ náà ìbá ti jẹ́ ká dé sílé bàbá yín o kí ìyá òkú máa jẹ níbi tẹ́ wa mo ń sọ fún ẹ mo ní ọmọ yìí tó wá tó sì kì sínú ilé yìí ojú ẹ̀ funfun ẹsẹ̀ ẹ̀ funfun sọ ṣàkíyèsí ọmọ yìí báyìí nísìn kí ni kan wà ní ẹ tí bá bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́bọ̀ ọ̀ra chocolate cabẹ̀ ọlọ́bọ̀ ọ̀ra kìíní kan wá ní 10 o'clock báyọ̀ mo ti lóyún nísìn àmọ́ èmi ò ní oògùn kankan ti fẹ́ lò fún ju àgbo lọ kó lu àgbo tàbí paracetamol bó bá gbé lọ maternity gan tó gbé èèyàn lọ sí maternity kódà kó jẹ́ operation ọ̀fẹ́ ṣe fún tó gbé ní maternity wọ́n kọ́ endorse paracetamol fún un pé kọ́kọ́ ló paracetamol fún pé bóyá ó ní ẹ́díkì o kí ló dé tẹ̀lé yẹlé ayé lẹ́mìí mi náà ṣé ilé ayé yìí mo wá ní ilé ayé yìí ni mo wá ní. ọ̀rẹ́ o bóyá bẹ̀rẹ̀ ní o bó ṣe máa bẹ̀rẹ̀ gan rèé. báwo ló ṣe bẹ̀rẹ̀. òun náà ni mo sọ fún ọyá bẹ̀rẹ̀ start. ẹ̀yin ò kí bẹ́ẹ̀ ní àgbàlagbà fi o àwọn àgbàlagbà olórí burúkú àwọn àgbàlagbà wẹ̀rẹ̀ sí èrè pẹ̀lú kan ló máa tọ́ lọ́wọ́ ọ̀rọ̀ burúkú láwọn látọwọ́ ọmọ ìtẹ̀lé o òun rẹ̀ ń sìn yìí o tọ́ba ní ká sọ̀rọ̀ ní sí ẹ máa ní ẹnìkan tọ̀ ẹnìkan ṣe kíní kan kí ni kí lẹ tiẹ̀ fẹ́ ṣe kí lẹ fẹ́ fẹ́ yẹ yín wúlò kan ẹ fi àárọ̀ ọjọ́ yín ẹ fẹ́ fi wúlò fún kankan ó nìyẹn ìgbà tí bàbá mi kú bì mo ní kẹjẹ ká dúró jẹ́jẹ́ káwọn lé mo lè tọ́jú àbúrò mi ṣùgbọ́n torí pé òrógbó ológun dàbí ti àyà ìwọ lè wọ bí àwọ̀ bílíkì tó ti mú yín láwọn látòkè ọ̀yà wá ó ti wà lórí ẹ̀mí yín ẹ fẹ́ jogún lé yẹn ní ọ̀dẹ̀ bá yín jiyàn àtẹ̀lé yín wá síbí ẹ múlẹ̀ kọ́yọ̀ síbẹ̀ fi rẹ́ǹtì ẹ̀ ń gbowó ilé ẹ̀ṣẹ̀ ògbẹ́ o ilé bíbà bàbá mi ló kọ́ o lọ́mú yín wá síbí o nígbà tẹ́ ṣìràn tẹ́ ràn mọ́ wọn lọ sókè ọ̀yà tẹ́ ṣe tẹ́ lápẹ̀jẹ̀ tẹ́ lálùbáríkà kọ̀ọ̀kan tẹ́ kóra yín wá sí ìbàyí kó dín má bàa tì yín ká má bàa dẹni yẹpẹrẹ ní yẹyẹ òun ni bàbá mi ṣe fílẹ̀ sí ìbàyí o. bàbá ẹ̀ kọ́ ló bẹ̀ mí kọ́ bí. bàbá yìí wò. wọ́n bèrè lọ́wọ́ bàbá ẹ̀ tó ti kú dànù. ẹ̀yin lè máa gbọ́ wọn lọ sọ́lọ̀. orí ẹ̀ ti dàrú. ayé àgbà òṣèlú. ẹnu tí ẹ tọrọ. ẹ jẹ́ sọ̀rọ̀. mo ń gbọ́dọ̀ rẹ. tó ló ti jẹ́ tẹ́tí sọ̀rọ̀ tẹ́tí máa rọjọ́ lẹ́wọ̀ lórí tẹ́ máa pariwo bí agolo. ẹ jẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́dọ̀. ó ní mo sọ fún yín yẹn o. máa gbọ́dọ̀ bọ̀. ó nìyẹn ẹ máa gbowó ìyàwó yín ẹ lè lọ. nítorí kẹ́ lè jókòó sínú ṣọ́ọ̀bù kẹ́ máa tó omi yìí o kẹ́ lè máa gbowó yìí o ẹ mú ìyàwó ẹ lè kú òun lé o ẹ lè lọ o ẹ wúlò àgbà òkú àgbàrá dáradára àgbàrá òrùn ni yín. àgbàrá dáradára fún ẹ̀yà láyà. òun lè fẹsẹ̀ parẹ́. àgbàrá dáradára fún ẹ̀yà láyà. òun lè fẹsẹ̀ parẹ́. tí ò nìyẹn ẹ máa mọtí ẹ̀yin àtọ̀rẹ́ òfò ọ̀rẹ́ wèrè ọ̀rẹ́ dìdìrìn tẹjọ́ kóra yín káàkiri ọ̀rọ̀ máa ta bàbá ìjẹ̀bú. wo ẹ wọ ẹsùn ara yín o ẹ máa ka àbùkù. gbogbo ẹ̀yà ará àdúgbò. àbùkù onírògọdọ. gbogbo ẹ̀yà ará àdúgbò. gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ṣe mọ sọ̀rọ̀. bàbá là ní sóògùn kà mọ́ ẹni tí ó jẹ́wọ́ ò ní jẹ́ o. àwọn ọmọ òkú ọ̀run tí mo gbà sọ́dọ̀ àwọn ni ó ti mọ ojú owó ọ̀rọ̀ ti dá sí lẹ́nu òun ni bá a bá fún lọ́fà nísìn sọ́wọ́n ní mímọ ọmọ ọ̀dá mi lè mọ̀. ọ̀fà yẹn ló máa pa yín. ọ̀fà ni ó pàpọ̀ yára yẹ. torí gbogbo ọ̀rọ̀ tó sọ kú. ẹgbẹ́ nù sísan wo ayọ̀rọ̀ ìyá fún yín. sọ́ọ̀mì ni kí bẹ́ẹ̀ ni sọ. ẹgbẹ́ ti kó tọ́ba nù kẹgbẹ́ nù. sọ́ọ̀mì ni kí ká. ẹ kó tọ́ba nù ẹgbẹ́ nù sọ. gbogbo tó sọ yìí wọn ò tí ì bí fúrọ̀ yálàyà ẹ̀dá kan wọnú ilé padà. fúrọ̀ yálàyà ẹ̀ tó ti kú dànù sọ́dọ̀ pé ìyá ẹ̀ lọ́kọ̀ àbọ̀dá mi. wàláyé ọ̀pọ̀ yẹn ló máa ń ìyá ẹ̀ lọ fọ àbọ̀dá mi tó pa tí wọ́n bá ti bí pọ̀ ní máa pọ̀pọ̀ fúrọ̀ yálàyà ẹ̀dá
wọnú ilé tí mo fi owó ara mi kọ́ tí mo kọ́ géètì tí mo tún ní fẹ́ǹsì pẹ̀lú ẹ̀ wọnú ilé yìí. ó yẹ Gbàdàbí. tí ikú ọ̀bá ti pa. ó yẹ Gbàdàbí tó bá jẹ́ ilẹ̀ kọ́lé yìí ẹ Gbàdàbí. Gbàdàbí ò ní kí n pè. ẹni kí Gbàdàbí kí Gbàdàbí ó bá yẹ yín jẹ́. ológun máa ń là gámọ́ lórí tó bá wọnú ilé yẹn nǹkan máa sí ọ tó bá wọnú ilé yẹn nǹkan máa sí ọ ni o. Fikayo mi. Fikayo. Fikayo mi. Fikayo. Fikayo mi. Fikayo mi. Fikayo. Gbogbo ọ̀rọ̀ ní ọ̀gbà mi o. Fikayo. Fikayo mi. Gbogbo ọ̀rọ̀ ní ọ̀gbà mi. Nọ́ọ̀sì. Yẹ. Ọ̀gá náà. Ọmọ ti kọ̀rọ̀ kọ́ bá mi o. Ọmọ ti kọ̀rọ̀ kọ́ bá mi o. Ọmọ ti kọ̀rọ̀ kọ́ bá mi o. Fikayo mi. Fikayo. Wọ́n ní kọ́mọdé ọmọdé tẹ̀ o sọ̀rọ̀ mi yọ wọ́n ní kí ọmọdé ọmọdé tẹ̀ torí mọ̀ nǹkan parẹ́ wọ́n ní kọ́mọdé ọmọdé tẹ̀ tó bá ìdánù gbogbo ìwọ ń fòbọ́ ta èmi pè wọ́n ọ̀yẹ́pá búlú dáhùn náà sọ olókè mi lẹ́yìn ọ̀run ni ọmọ tí ó bá sì ti fi ilé ṣeré tọ́ta kú síta ìta ó padà lé wọlé ni torí mọ̀ sọ fún ọ báyìí nìsín ìgbà bọ̀dá mi kú sẹ́mi mọ̀ pa ọ́ sẹ́mi mọ̀ pa bàbá yín sẹ́mi mọ̀ pa yẹ́ ẹ àbígbà àwọn méjèèjì tí ọlọ́jọ́ dé tó mú wọn lọ tí mo sì kó yín sọ́dọ̀ ìwù tí mo ṣe ọmọ tún ti ṣe kà ṣé mo ti ṣe tó burú wípé mo kọ́ mo kó ẹ̀rù sọ́dọ̀ bá ti jẹ́ pé ẹ̀ ń fún mi wàhálà tó náà bẹ́ẹ̀ ní ilé ayé mi lára náà mo ṣe bára mọ̀ pé mo fẹ́ dàrí sẹ́ni ẹ̀ mọ́ kú kéèyàn dẹ̀yìn ẹ̀ èmi ni wàá sọ fún pé ẹ lè gbé mi má ẹ lè ṣe kíní kan mọ́ ebi fún ọ̀yá láyé ẹ̀ bá fẹ́ lọ mọ́ lọ́bẹ̀ ibi tí fún ọ̀yá láyé ẹ̀ tẹ́ bá fẹ́ lọ mọ́ lọ́bẹ̀ kí ni. Ìka fúrọ̀ yálà jẹ́ ìkàrí fúrọ̀ yálà jẹ́. ṣé nígbà tí bàbá mi kú ṣé gbogbo nǹkan tẹ́ bá wa sọ rẹ̀ ẹ lè máa ṣe ìyá ẹ máa ṣe bàbá fún wa. máa kà lọ. ẹ lè ṣe ní wàhálà ló kó rẹ̀. àbúrò mi ti káyọ̀ ọmọ rẹ̀ ní kejì ara mi ọmọ yẹn fìyà jẹ títí tó jẹ òpá tọ́tọ́tọ́ tó bàtà lẹ́. wọ́n wá lé mi mọ́ pa. ìtọ́wọ́ ti ṣubú tó fi ṣú tó bọ́ sínú ẹ̀tọ́ ẹ̀ bá mi tọ́jú ọmọ yìí. ìgbà mi wá kó yín àbí bàbá ẹ̀ kí bàbá ẹ̀ tó kú tọ́jú bọ̀dà tèmi sọ́dọ̀ fún mi fáìsàn bẹ̀rẹ̀ wọ́n pẹ̀. ẹni bá rí ọtọ́ ṣubú lulẹ̀ nísìn wọ́n lè mọ̀ fi ìyà jẹ o àwọn èèyàn lè mọ̀ fi ìyà jẹ nísìn o torí èèyàn ṣe ju. kó yá báyìí. kọ́kúrú èmi tí ẹ máa lọ ni. máa lọ. mo máa lọ torí tí wọ́n lọ sí ní iná tẹ̀lé wa gan ìyá tẹ̀bí jẹ mí gan oúnjẹ ọ̀sán kó pàtàkì kó pàtàkì. ìwọ ṣépè tó bá yẹ pé ẹ kì í jẹ ráìsì ìdẹ̀ríkà kankan ẹ kì í jẹ ráìsì ìdẹ̀ríkà kankan kó o ṣépè bí wọ́n máa lè yí wọ́n lè mọ̀ kú orí ibú tó kú fún ọ tó bá sí géètì mi lẹ̀
máa ju kí omi pẹ́ lórí dànù orí ẹ̀ ti dàrú olórí burúkú àwọn ọmọ òsì ìyàwó ni mo fi jẹ́ nísì máa ti gbé láìsí sínú ilé wọ́n bọ̀ ní kúkẹ́ èyí kékeré ìdẹ̀ríkà kékeré kọ́ mú wáfù dẹ̀ríkà kékeré kọ́ ṣe láìsí kọ́ jẹun ìlàjì kí ọ̀dà dẹ̀ríkà ni wọ́n máa lọ sí ọwọ́ sùn kó orí burúkú èyí tọ́jọ́ pé kò gbókògbó ni èyí tọ́jà búrò rẹ̀ nígbà òkú ṣé èmi mọ̀ pa ni ṣé èmi mọ̀ pa oníranù ọmọ òsì kò tún ti gẹ̀ẹ́tì dáadáa fún kò ti gẹ̀ẹ́tì dáadáa. àrùn ni kì í ṣe pé ikú àrùn mẹ́ta. Fọlákẹ́mi ṣòro ó ń ṣòro bí àgbọn àrùn ni kì í ṣe pé ikú àrùn mẹ́ta. Ó ṣeun ọ̀rẹ́ mi. Àbólómi. Àbí? Ọ̀rẹ́ mi dáadáa. Bá ṣe ní sinmi. Yóò gbọ́dọ̀ sinmi. Àbí? Sinmi gan ò sinmi ni. Kò sinmi. Tó bá yẹ pé sinmi ni. Gbogbo tírọ́ọ̀kì tó ti dírọ̀pù tẹ́lẹ̀ tó ti ń pawó fún owó àtàdékúnlé gòdì. Tó jẹ́ kó tún dírọ̀pù míì. Ó sọ pé alàgbà o. Ẹjọ́ ẹ ṣàdúrà mú mi. Wo Lè fọ́ mi. a máa ṣògùn. Alàǹgbà o. Alàgbà kan. Lè fọ́ mi. Jọ bọ́ sọ̀hún. O gbọ́dọ̀ tọ̀ sọ wípé sórí ojoojúmọ́ báyìí ní ìhòòmọ̀ ṣoògùn torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ wípé bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la òrìbẹ́ òun ló mú babaláwo dífá ọ̀rọ̀run kọ́ báyìí o everyday láwọn dífá ojoojúmọ́ láwọn dífá bẹ́ẹ̀ ni. Abájọ tó fi jẹ́ kí n sinmi pé má sùn omele tẹ̀yìnwó gbilẹ̀ bẹ́ẹ̀ni tó bá ti rí nǹkan kan mọ́lẹ̀ síbi ilé ẹ̀gbọ́n ẹ̀ tó sọ ó tún tún mi rì òun ló fi borí gbogbo àwọn fámìlì. tó bá yẹ pé bó ṣe rí gangan ni àṣeyìṣe tún ṣe bí ọba ṣoògùn kan tán yóò tún ṣe mí. ó wọlé bá wọn lójijì ní kọ́lọ́ má yẹ ká rógun ibi tá dẹ̀ ti rógun náà kọ́lọ́ bá wa parí ogun wọn. kọ́ parí ogun wọn fúnra wọn. wàhálà ló túbọ̀ sí pé a gbọ́dọ̀ sinmi nù. a gbọ́dọ̀ sinmi. kò sí wàhálà wọn ni ò wá ní jẹ́ ọmọ tètè pé mi sákèsì ọmọ ta mi lólobó. sórí ohun tí mo wá fẹ́ nísìnyí àrínájà ìkankan nínú àwọn ẹbí tó bá ti gbèrò pé bóyá ká ta lé tàbí ẹni tó kúkú ti kú ọ̀rọ̀ lè fẹ́ máa dá wàhálà lẹ̀ pé ẹ kúkú tà ẹ tó bá ti sọ bẹ́ẹ̀ kó kú lójijì. kékeré nìyí. tí mo fẹ́ nù kékeré tí mo fẹ́ nù. yóò dáa fún ọ ẹpẹ̀lẹ́ àbúrò mi rè ẹpẹ̀lẹ́ o rí pa àjọra àwa máa ń lábìjọ lẹ́bí wa. téyín lẹ́bi jọra o téyín. ẹ̀dẹ́ wo bí wọlé mi lé lọ. ẹ̀ka ẹpẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́. yójú báyìí gbé sí usb kí ni yóò ṣe báyìí. kí ló ṣẹlẹ̀ ṣé mídíọ̀mù mo gbé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ gbogbo kiri yìí o. mi láìkí ẹ o a sọ pé àbúrò mi lèèyàn o sọ pé àjọra. ṣé kí n má fojú pọn lé ni. èwo làbọ̀dọ̀ fojú pọn lé lóòótọ́ pọ́n mi lé lọ̀rọ̀ ẹyẹ mi sí ṣé mo ní kó bá fojú pọn lé ó dẹ̀ ń fojú sìn lọ. tá a mọ̀ wa ó yà wèrè gangan o. mọ̀ lọ àwọn ọmọ wa ṣe mọ̀ sí. so ibi tó kù sí ni pé ọ̀rọ̀ ẹbọ tó lọ fẹ́ gbé oyún ìsúnmọ́kọ́ mọ́ fi ẹ̀kọ́ gbé ẹyin kọ́ máa ta epo sí orí ẹ̀kọ́. bó bá ṣe gbà láṣẹ ṣe
ìfẹ́. má wọ̀ ni màá bẹ́ẹ̀ ṣe kó dá. owó tí mo fún un ra ẹyẹ tù. mo ní kọ́ mọ̀ pé ìwọ náà mọ̀wọ́ wẹ̀ ọmọdé tó bá dẹ̀ mọ̀wọ́ wẹ̀ yóò bá gbà jẹun bọ́mọ bá mọ clipper tún ṣe ó ṣe é ṣe kó fi bá gbà jẹun. bẹ́ẹ̀ni ní o máa pariwo give me the baba ṣíà. give me the múra náà tètè mọ́ lọlé tètè mọ́ òjò ló ti fẹ́ rọ̀ yìí múra náà òjò ló múra náà mọ́ lọlé kò sí wàhálà. bá ń kí ọmọ yẹn. ogbó àtọ́. ogbó àlàwò rìbòrì. o lè jó ogbó àtọ́. sábà mi yanjú gbogbo ẹ̀ ó ṣeun. Àṣàbí mi yóò dà fún ọ kó jọ mẹ́ta ọ̀ọ́ni wálẹ̀ o ọ̀ọ́ni yọjú o ọ̀ọ́ni kákò o ọ̀ọ́ni lo wíṣì ẹ̀ agbára àwọn tó nílé ayé ìyà ò ní jẹ ọ́ torí pé ìyà kìí jẹ olú àwúrèbe bẹ́ẹ̀ òṣì ò ní ta ẹ́ torí pé òṣì kìí ta òṣì mẹ́ ọ̀kàrè ẹ̀ǹlẹ́ o. ẹ̀gbọ́n mi bí mo ṣe ń wọlé bọ̀ mo rẹ́yìn àti nǹkan tàn báwo ni mo ṣe jẹ́. èèyàn ni. mi sọ pé gini ìbéèrè ni mo béèrè. ìbéèrè ò sì fàjà. àbí. ọ̀fẹ́ sọ fún mi pé ọ̀dà bàbá olómi mọ̀. bàbá olómi. àbò olómi kan náà. bàbá olómi èwo ń bẹ. tọ́dẹ́gbà yìí. bàbá olómi ọdẹ́gbà yìí kò náà. dúnà ẹ dé o ẹ̀yin jẹ́ sí ìsìn ẹ dé o torí mo rí bàbá olómi náà bọ́ọ̀ ṣe wọlé bẹ́ẹ̀ ló ń fojú tracy gbogbo ẹ̀yìn ẹ lọ ó láìkí ẹ̀yìn o ṣé kò ṣe kó ti jẹ́ ọ lólé ẹ̀yìn. ẹ̀gbọ́n mi báwo ni ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ṣe papọ̀ mọ́ tẹ̀yìn ni. bóyá òun dọ́gbọ́n wo picture ẹ̀ sí àwọn pé ó fẹ́ ju ẹni tó ṣe kìíní fún ẹ látẹ̀yìn mọ́ kó má lọ jó òun jọ o. bọ̀dá mi ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti dé kò sí kan tó jọ bẹ́ẹ̀ mo kàn béèrè ni. ọ̀dà kò sí wàhálà mo ti gbọ́ àìtí ẹ̀dùnà nígbà tó ń béèrè yìí ṣé o mọ̀ pé ẹsẹ̀ kì máa ń wọ́n ní hospital ni anybody ló lè enter hospital. adé abẹ̀rẹ̀ ibi ìbá iwájú hospital. létọ̀ ń ṣe báyìí ìjọ tí wọ́n bá fẹ́ pè mí ní tuesday kí náà máa pè mí ṣé native doctor kọ́ ló máa pè mí I am a doctor. mo bá yín ájú lórí native doctor gbáà but ìgbà tẹ́yìn wá sọ̀rọ̀ pé ṣé kò ṣe pé ó yàn mí jẹ ẹnìkan lè yàn mí jẹ níbi tẹ́yìn wà. ọ̀gá so ó mọ̀ pé ewé jẹ́ oògùn jẹ́ oògùn tí ò jẹ́ ewé rẹ̀ lògùn kan àbí bẹ́ẹ̀ kọ́ òun ló ṣe mọ̀ yọjú sí mi Àṣàbí mọ̀ yọjú sí mi o ṣé tí bá fẹ́ fún ọ lẹ́bùn ní ìsìn ṣé wọ́n fi rán dispatch rider ni àbí màá wé bíìlì ẹbu màá wé bíìlì ẹ̀sì ẹ táwọn ẹlẹ́lẹ́ni bá lọ gbé ẹbu gbapò míì tẹ́bù lọ ṣiṣẹ́ fẹ́ lómi oore tó yẹ kí wọ́n máa jẹ kẹ́lòmí máa jẹ mo bí ọ́ ni àbí tí n bá fẹ́ sín gbẹ́rẹ́ fún ọ sórí fóònù ni wọ́n ti mọ̀ sín gbẹ́rẹ́ ok ọ́ send picture ẹ sí mi àbí ẹ̀kọ́ ni wọ́n máa sín gbẹ́rẹ́ sínú picture ẹ kó dá o ìtì ń bá ṣe fún ọ lójú ayé òun ni ó jẹ́ àjẹmọ́nú fún ọ o ọ ti gbọ́ mi mọ́ yọjú sí bí o. gbọ́ ẹ̀gbọ́n mi. àti wípé ọ̀rọ̀ ìwà àtọkọ ẹ̀ ìgbà wo lẹ́yìn ọjọ́ ẹ̀ torí ọ ti fi lé ọkọ lẹ̀ ní ìsìn ọ ti lọ rè dágbálé ọ̀ ń dágbé ṣé kọ́ wọ́n lọ di bàbá ń dágbé ìyá ń yọ wá oríṣiríṣi ọkùnrin yóò máa wọlé tì í ẹlẹ́mìí ti lè mú jẹ̀dí yó kó wá ṣe yín ṣàkàṣàkà mo bí ọ́ ni. ẹ̀gbọ́n mi ṣé mo gbọ́dọ̀ máa dọ́lọ̀ lẹ́lẹ̀ pé ó yàn wò lé torí kò yé mi kí ló ṣẹlẹ̀ ṣé pẹ̀lú gbogbo bí mo ṣe sọ bọ́kọ mi ṣe ń lù mí back to back tó lù mí láti inú àtẹ̀yìn ṣé ìyẹn ló dà ní dé bá tiẹ̀ rí gbogbo ìtaṣọ bò tí gímú mi nǹkan ṣé ẹ̀rí eléyìí náà ni. wo bí ó dà kò sí wàhálà èèyàn máa manage relationship ni o lórí relationship is perfect o ó ti gbọ́ mi kò sí wàhálà. mo ti gbọ́ àmọ́ bọ̀dá mi ó ní nǹkan tó gbé mi wá bíbá yìí. kí ni ìyún. ti bíbá. ti bo. ti bí tí mo bá ń sọ lórí fóònù. kò yé mi. owó ṣàfẹ́ kí n fi gbogbo ẹnu pè é. owó wà ó ní máa kí ẹ. ẹ ti dé o nǹkan tó bá yàtọ̀ sí ẹ máa ní mi ìwá sọ́dọ̀ yín. ẹ̀ẹ́dẹ̀ fún mi lówó yìí. mo ti mọ̀ pé torí owó náà lọ ṣe wá kò ṣe pé òun ò lè transfer owó sí ẹ látòrí fóònù àmọ́ mo fẹ́ rojú rẹ̀ àyún ẹ̀yún mi ó tójọ́ mẹ́ta ó dà kò sí wàhálà màá sẹ́ǹdì owó sí ẹ ó kàn jẹ́ pé kò tọ́pẹ́ jàre mo gbé géèmù kan ní WinBet nígbà mo gbé géèmù yẹn bákà nìkan ló kù àwọn èèyàn sì sọ fún mi pé má gbé bákà pọ́n má ṣe bákàbàkà o over 1.5 ni mo gbé àmọ́ wọ́n ti wà ní 70 minutes báyìí ọ̀tí gbọ́ 90 minutes dẹ̀dẹ̀ géèmù kọ́lọ̀ jẹ́ kó go 2 goals tó bá ti go
máa mú owó yẹn máa forward lẹ̀. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ Bákà gan-an torí Táyé Táíwò tó ń play bẹ́ẹ̀ ni mo ṣe gbé o. Táyé Táíwò àbí kò gbó ní Bákà o. Ẹ̀gbọ́n mi Táyé Táíwò ní Bákà. Má bínú Osimhen ni mo fẹ́ sọ. Oh God, ẹ wò ojú gbogbo ẹ lọ owó yẹn ṣe kókó ẹ mẹ́sọ̀ pé bá mi sẹ́ǹdì. Màá bẹ̀ sẹ́ǹdì àní ìwọ náà máa gbàdúrà pé kí ọlọ́run jẹ́ kí n jẹ. Òkú àlà ẹ̀gbọ́n ti gbà ẹ̀ṣẹ̀gbọ́n. Ẹ kò tọ́pẹ́ jàre o ṣeun àjòyè fún o ti ń dúpẹ́. Hello, sir. Ilé ìdá wà lálàáfíà rárá o. Ẹ wò láti bí ọjọ́ mẹ́ta báyìí. Èmi gangan ló pé ọjọ́ kẹta tí Fíkáyọ̀mí ti ṣaláìsí o. Ó ṣe kí ni? Àbúrò ẹ ti kú? Kí ló ṣẹlẹ̀ sí? Nígbà wo? Ara rẹ̀ ìyá mi ó ní malaria àti typhoid. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé Fíkáyọ̀mí ò lẹ́mìí wàhálà rẹ̀ kan. Kí ló dé tẹ́ ẹ pè mí? Kí ló dé tẹ́ ẹ pè mí? Bọ̀dá mi náà pè mí. Kí ló dé tẹ́ ẹ bíbù ń ṣe báyìí náà? Ó kú kẹ̀. Ẹ wo wọn ò tọ́jú ọmọ yẹn o. Wọn kọ́ fún wọn lọ́wọ́ kí n gbé lọ sọ sísù kan. Fún mi lọ́wọ́. Nọ́ọ̀sì tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lọ́dọ̀ wa kó bá wa tú ìtọ́mọ yẹn. Wọn ò tún fún wọn lọ́wọ́. Ẹ wo lórí ẹ̀sẹ̀ yẹn lọ́mọ yẹn kú sí. Farabalẹ̀ ẹ pè mí bọ̀dá mi ò pè mí to be honest. Mi ò gbọ́n kankan. At least má tẹ̀ ṣiṣẹ́ ó ṣe òṣè máa ṣàtìṣe oyè kankan sẹ́gbọ́n mi láti fi gbọ́mọ ẹ lọ sí hospital. Ó dàbí ó ṣèyàn kẹ́ máa sọ pé rọ́bìṣì ní ìgbà tí mo máa ń sọ fún yín pé kẹ̀kẹ́ náà máa fọwọ́ kọ́ fún yàrá kékeré ipò tí mo fọwọ́ mu ṣe bẹ́ẹ̀ ni mo ti sunkúnsunkún gbogbo òní ló ti há mo ti kékékéké ẹ wò èmi ti fi lé sílẹ̀ o mo ti fi lé wọlé kọ́ náà pè mí náà mo ṣe pa Fíkáyọ̀ mi o Fíkáyọ̀ mi o. Padà sí ọ̀dọ̀ wọn o lọ kò síbi tó ń lọ padà sọ́dọ̀ wọn kò jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ kí n mọ̀ kọ́ sí fẹ́ ṣe padà sọ́dọ̀ wọn náà níbo ló ń lọ sìn níbo ló mọ̀ tó ń lọ níbo lórí tó fẹ́ lọ. Ibi tó rí bá dúró mi sí màá lọ ibi tó rí bá dúró mi sí màá lọ o ẹ̀yin gan fẹ́ràn yín ẹ̀ wúlò fún wa a pè yín ẹ̀ nítorí náà ẹ máa ní kọ́ lọ bá yàrá kékeré mo ní kí n sẹ́ndà ká nọ́mbà sí tẹ́ fún wa lọ́wọ́ ṣé ó dé gbé báwo ọmọ ṣe ń sọ̀rọ̀ báyìí? Hello? Irú kí ni gbogbo ilé ìbáyìí torí Ọlọ́run? Báwo làwọn ọmọ ṣe ń ṣe kí ni nǹkan tó ń dé kí ló ń ràn pẹ̀lú ọmọ yìí náà torí Ọlọ́run tó kì í farabalẹ̀? Fọlákẹ́mi ṣòro ó ń ṣòro bí àgbọn.